Máàkù orí 15 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 17. Àti lójú kan náà ní òwúrọ̀ àwọn olórí àlùfáà jọ gbìmọ̀ pẹ̀lú àwọn alàgbà àti àwọn akọ̀wé àti gbogbo àjọ ìgbìmọ̀, wọ́n sì dé Jésù, wọ́n sì mú un lọ, wọ́n sì fi lé Pílátù lọ́wọ́. Pílátù sì bi í léèrè wípé, ìwọ hà lé ọba àwọn Júù? Ó sì dáhùn wí fún un pé, ìwọ wí. Àwọn olórí àlùfáà sì fi sùn lé ohun púpọ̀, ṣùgbọ́n òun kò dáhùn kan. Pílátù sì tún bi í léèrè wípé, ìwọ kò dáhùn ohun kan, wo ọ̀pọ̀ ohun tí wọ́n ń jẹ́rìí sí ọ. Jésù kò dá a ní gbólóhùn kan, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya Pílátù. Ǹjẹ́ nígbà àjọ náà òun ò máa dá òǹdè kan sílẹ̀ fún wọn, ẹnikẹ́ni tí wọ́n bá béèrè. Ẹnìkan sì wá tí à ń pè ní Bárábà, ẹni tí a sọ sínú túbú pẹ̀lú àwọn tí ó ṣọ̀tẹ̀ pẹ̀lú rẹ̀, àwọn ẹni tí ó sì pànìyàn pẹ̀lú nínú ìṣọ̀tẹ̀ náà. Ìjọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí kígbe sókè lé ohùn rara, wọ́n ń fẹ́ kí ó ṣe bí òun ti máa ṣe fún wọn rí. Ṣùgbọ́n Pílátù dá wọn lóhùn wípé, ẹ̀yin fẹ́ kí èmi kí ó dá ọba àwọn Júù sílẹ̀ fún yín. Òun sáà ti mọ̀ pé nítorí ìlara ni àwọn olórí àlùfáà ṣe fi lé òun lọ́wọ́. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé kí ó kúkú dá Bárábà sílẹ̀ fún wọn. Pílátù sì dáhùn, ó tún wí fún wọn pé, kí li ẹ̀yin hà ń fẹ́ kí èmi kí ó ṣe sí ẹni tí ẹ̀yin pè ní ọba àwọn Júù? Wọ́n sì tún kígbe sókè wípé, kàn án mọ́ àgbélébùú. Nígbà náà ni Pílátù sì bi wọ́n léèrè wípé, èéṣe, búburú kí li ó ṣe? Wọ́n sì kígbe sókè gidigidi wípé, kàn án mọ́ àgbélébùú. Pílátù sì ń fẹ́ ṣe èyí tí ó wu àwọn ènìyàn. Ó dá Bárábà sílẹ̀ fún wọn. Nígbà tí ó sì na Jésù tán, ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú. Àwọn ọmọ ogun sì fà á jáde lọ sínú gbọ̀ngàn tí à ń pè ní Prétóríónì. Wọ́n sì pe gbogbo ẹgbẹ́ àwọn ọmọ ogun jọ. Wọ́n sì fi aṣọ ìlése àlùkò wọ̀ ọ́. Wọ́n hun adé ẹ̀gún, wọ́n sì fi dé e lé orí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kí i wípé, kábíyèsí ọba àwọn Júù. Wọ́n sì fi ọ̀pá ìyè lù ú lórí, wọ́n sì tutọ́ sí i lára, wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì fi ṣẹ̀sín tán, wọ́n sì bọ́ aṣọ elése àlùkò náà kúrò lára rẹ̀, wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́, wọ́n sì mú un jáde lọ láti kàn án mọ́ àgbélébùú. Wọ́n sì fi agbára mú ọkùnrin kan láti ru àgbélébùú rẹ̀, Símónì ará Kírénì, ẹni tí ń kọjá lọ tí ń ti ìgbèríko bọ̀, bàbá Alẹ́sádérù àti Rúfù. Wọ́n sì mú un wá sí ibi tí à ń pè ní Gọ́gọ́tà, ìtumọ̀ èyí tí ń jẹ́ ibi agbárí. Wọ́n sì fi ọtí wáìnì tí a dàpọ̀ mọ́ òjìá fún un láti mu, ṣùgbọ́n òun kò gbà á. Nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébùú tán, wọ́n sì pín aṣọ rẹ̀, wọ́n sì ṣẹ́ gègé lórí wọn, èyí tí olúkúlùkù ìbá mu. Ní wákàtí kẹta ọjọ́, òun ni wọ́n kàn án mọ́ àgbélébùú. A sì kọ̀wé àkọlé ọ̀ràn ìfisùn rẹ̀ sí ìgbèrí rẹ̀, ọba àwọn Júù. Wọ́n sì kan àwọn olè méjì mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀, ọ̀kan lé ọwọ́ ọ̀tún àti èkejì lé ọwọ́ òsì rẹ̀. Ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé, a sì kàn án mọ́ àwọn arúfin. Àwọn tí ń rékọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà. Wọ́n sì mì orí wọn wípé, ìwọ tí owó tẹ́ḿpìlì tí o sì kọ́ ní ijọ́ mẹ́ta, gbá ara rẹ kí o sì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú, àwọn ń sin jẹ nínú ara wọn pẹ̀lú àwọn akọ̀wé wípé ó gba àwọn ẹlòmíràn là kò lè gba ara rẹ̀. Jẹ́ kí Kristi ọba Ísírẹ́lì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá nísinsìnyí, kí àwa kí ó lè rí i, kí a sì lè gbàgbọ́. Àwọn tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀. Nígbà tí ó di wákàtí kẹfà, òkùnkùn sì ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án. Ní wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe sókè lí ohùn rara wípé, Éloi, Éloi, lama sabachthani. Ìtumọ̀ èyí tí jẹ́, Ọlọ́run mi, èéṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀? Nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé, wò ó ń pe Èlíjà. Ẹnìkan sì sáré, ó fi sponge bọ ọtí kíkan, ó fi lé orí ọ̀pá iye, ó fi fún un mu, wípé, ẹ jọ̀wọ́ rẹ̀ sí, ẹ jẹ́ kí a máa wò bí Èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. Jésù sì kígbe sókè lé ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Aṣọ ìlékè tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀. Nígbà tí balógun ọ̀rún tí ó dúró níhà ọ̀dọ̀ rẹ̀ rí i tí ó ń kígbe sókè báyìí,
tó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Ó wí pé lóòótọ́ ọmọ Ọlọ́run lé ọkùnrin yìí ṣe. Àwọn obìnrin pẹ̀lú sì wà ní òkèèrè, wọ́n ń wò ó nínú àwọn ẹni tí Maria Magdalene wà, àti Maria ìyá Jákọ́bù kékeré àti ti Jósè àti Sálómè. Àwọn ẹni tí nígbà tí ó wà ní Gálílì tí wọ́n ń tọ̀ lẹ́yìn tí wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un, àti ọ̀pọ̀ obìnrin mìíràn pẹ̀lú tí ó bá a gòkè wá sí Jerúsálẹ́mù. Nígbà tí alẹ́ sì lẹ́, nítorí tí í ṣe ọjọ́ ìpalẹ̀mọ́, èyí ni ọjọ́ tí ó ṣíwájú ọjọ́ ìsinmi, Jósẹ́fù ará Arimatia, ọlọ́lá ìgbìmọ̀, ẹni tí òun tìkára rẹ̀ pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run, ó wá, ó sì wọlé tọ̀ Pílátù lọ láìfòyà, ó sì tọrọ òkú Jésù. Ẹnu sì ya Pílátù gidigidi bí ó ti kú náà. Ó sì pe balógun ọ̀rún, ó bi léèrè pé ìgbà tí ó ti kú ti pẹ́ díẹ̀. Nígbà tí ó sì mọ̀ láti ọ̀dọ̀ balógun ọ̀rún náà, ó sì fi òkú náà fún Jósẹ́fù. Ó sì ra aṣọ ọ̀gbọ̀ wá, ó sì sọ̀ ọ́ kalẹ̀, ó sì fi aṣọ ọ̀gbọ̀ náà dì í, ó sì tẹ́ ẹ sínú ibojì tí ó gbẹ́ nínú àpáta. Ó sì yí òkúta kan dí ẹnu ọ̀nà ibojì náà. Àti Maria Magdalene àti Maria ìyá Jósè rí ibi tí a gbé tẹ́ ẹ sí.